Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, a kí yín sí orí ètò wa lénìí. Ẹ bá wa share, kẹ́ bá wa máa pín kiri ètò tí a fẹ́ mú wá lénìí. Ètò tí a máa gbádùn dáadáa ni. Lágbára Ọlọ́run, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá. Ẹ̀ka òṣùwọ̀n ẹ bá sọ̀rọ̀ o. Adọ́bẹ̀rẹ̀ ló lórúkọ ọba o. Ọ̀sọ́gẹ́dẹ̀ ẹ̀fẹ̀ lórúkọ wọn o. Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Àríbá ti ṣe, àárọ̀ náà gbígbà. Àṣetò ń dé bájọ́, àṣetò ń dé bọ́rùn, àṣetò ní dé bá wa o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko. Ẹ jẹ́ bá wa share ètò yìí, ẹ bá wa pín kiri. Ẹ máa gbádùn ọ̀rọ̀ Yorùbá, ìtàn dòwe, òwe tó bí ìtàn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìtàn dòwe tí a fẹ́ sọ lónìí, ó fẹ́ dá lórí òwe tí àwọn Yorùbá máa ń pa pé bó láyà ó ṣèkà, bó rántí ikú Gáà ó ṣòótọ́. Ní báyìí a fẹ́ tẹ̀síwájú lórí ètò wa ìtàn dòwe tí a fẹ́ kó yé àwọn ọmọ Yorùbá. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò tí ẹ bá wa ń gbọ́ ètò yìí, àtàwọn ọmọ ọkọ Yorùbá. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ máa bá wa comment, kí ẹ máa bá wa share program yìí káàkiri. Ẹ bá wa share káàkiri, anybody kí wọ́n máa kọ́ gbọ́ ètò yìí, because ètò tí ó máa kọ́ wa lọ́gbọ́n ni fún àwa ọmọ Yorùbá tí a mọ̀ túmọ̀ pé bó láyà ó ṣèkà, bó bá rántí ikú Gáà ó ṣòótọ́. Ta ni Baṣọ̀run Gáà? Ta ni ń jẹ́ Gáà? Gáà jẹ́ Baṣọ̀run ìlú Ọ̀yọ́. Ó jẹ́ Baṣọ̀run ìlú Ọ̀yọ́, ó jẹ́ alágbára. Baṣọ̀run Gáà, níbi tí ó lágbára dé, ọba ìlú ò lè pàṣẹ fún kó gbọ́. Ọba ìlú gan máa ń dọ̀bálẹ̀ fún, ó máa ń tẹríba fún. Gáà jẹ́ Baṣọ̀run ìlú Ọ̀yọ́. Ọba tí ó wà lórí ìtẹ́ nígbà tí Baṣọ̀run Gáà tí ó ń ṣe sáà tiẹ̀, orúkọ ọba yẹn là ń pè ní ọba Adégolú. Ọba Adégolú, òun ni ọba tó wà nígbà tí Baṣọ̀run Gáà, nígbà tí ó ń ṣe Baṣọ̀run ní ìlú Ọ̀yọ́. Baṣọ̀run Gáà ó jẹ́ alágbára, ó jẹ́ akíkanjú. Níbi tó lágbára dé, ọba ìlú Ọ̀yọ́ ìgbà náà tí à ń pè ní Adégolú, ọba yẹn bẹ̀rù ẹ̀. Èèyàn tí Gáà bá pa, àpagbé ni. Nǹkan tí Gáà bá ṣe ní ìlú Ọ̀yọ́, àṣegbé ni. Ṣùgbọ́n Gáà kò rántí wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó sùn tá ò ní jí mọ́. Bí Gáà yẹn ń pa ọmọdé lẹ́kún ló ń pa àgbà lẹ́kún. Débi pé ọba ìlú Ọ̀yọ́ ìgbà náà ó ń bẹ̀rù Baṣọ̀run Gáà. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín lè tó wá ṣe jù,
ọba yẹn ọmọ kan ṣo obìnrin tí ó bí. Orúkọ ọmọbìnrin ọ̀hún ní Àgbọ̀nrín lórúkọ ọmọbìnrin tí kábíyèsí ọba Adégolú tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ nígbà náà, nígbà tí Baṣọ̀run Gáà tí ó jẹ́ Baṣọ̀run ìlú Ọ̀yọ́, tí ó sì jẹ́ èèyàn tó jẹ́ alágbára, akíkanjú èèyàn ni. Débi pé ọba tí ó jẹ yìí a tún máa dọ̀bálẹ̀ fún Baṣọ̀run Gáà, a máa fún un ní ọ̀wọ̀. Kódà gan àṣẹ tí Gáà ń pa nílùú nígbà náà ó ju ti ọba ìlú Ọ̀yọ́ lọ. Ṣùgbọ́n Gáà ó tẹ̀lẹ̀ bàṣubàṣu, wọn ò rántí ọjọ́ ọ̀la. Gẹ́gẹ́ bí ẹ̀yin olórí tí ẹ̀ ń ṣe tẹ́ ń darí wa ilẹ̀ Yorùbá lénìí, ẹ̀yin náà ẹ rántí pé ọjọ́ kan náà ń bọ̀ tí tẹ́yìn náà ní sí nípa agbára mọ́ o, ẹ máa padà bẹ̀ tí ìbínú Ọlọ́run máa dé bá yín. Nítorí náà láyé sọ pé torí ẹ̀ láyé ní ká mú ìtàn dòwe tó bí bó o láyà o ṣèkà, bó o rántí ikú Gáà o ṣòótọ́.